kí yín ní gbogbo ibi ọwọ́jà afẹ́fẹ́ yìí fẹ́ dé. Èmi náà rèé, Ọláyẹmí ọmọ bàbá tí Jọlájídé Agùntàṣọ́lù ọmọkùnrin àtàtà. Wọ́n ní ẹni ọmọ ya ẹ̀pẹ́ kírú wọn máa bọ̀ nílé ra, ìyàn tí ọmọ Ṣàngó ẹ̀pẹ́ kọ́ máa bọ̀ ní Kòso. Ẹni ọ̀fẹ́ mọ̀ mí ẹ̀pẹ́ kọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́, àrómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ nílé ọba Akíolú, ọmọ àrókùn tayò nílé ọmọ ológun kó tere, àṣà lóògùn. Bẹ́ẹ̀ ni mo ní èmi gangan náà ni mo lè pa mo lè tà, mo róhùn wọ̀ ẹ̀gàn, ọdún lẹ̀ṣin bímọ, oṣù mẹ́fà sí níta àgùntàn, ìta àdógún tẹ́dìyẹ bá sábà ní tó pọ̀ mọ́. Bàbá ní purọ́ tanra wa jẹ, obìnrin tí ń tà ju ọkọ rẹ̀ lọ. Kí lohun tí mo mú wá sórí afẹ́fẹ́ lónìí? Lára ohun tí mo mú wá sórí afẹ́fẹ́ lónìí, òun náà ni àṣírí. Àwọn kan máa sọ wípé àṣírí àti àníyàn ọmọ ìyá kan náà ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ó máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn nǹkan àṣírí tí mo gbé wá sórí afẹ́fẹ́. Lára àwọn ohun tí a ó máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lé lórí tó jẹ́ ohun àṣírí, òun náà ni ọ̀rọ̀ lórí ìràwọ̀. Àwọn olóyìnbó tún máa ń pè ní zodiac sign. Bẹ́ẹ̀ ni, ní àgbáyé tá bá sọ wípé ìràwọ̀, oríṣi ìràwọ̀ 4 báyìí ló wà ní àgbáyé. Ìràwọ̀ àkọ́kọ́, àwọn kan jẹ́ oníràwọ̀ omi, àwọn kan jẹ́ oníràwọ̀ iná, bẹ́ẹ̀ ni àwọn kan sì jẹ́ oníràwọ̀ iyanrìn, àwọn kan sì jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́. Ẹ máa fetí sílẹ̀ sí mi kẹ́ máa gbádùn mi bí n ó ti máa mú lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ àtàwọn oní ìwádìí lóríṣiríṣi tí wọ́n ṣe fi lélẹ̀, a rí wípé àwọn ìràwọ̀ yìí kì í ṣe gbogbo wọn ló lè bára wọn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn kan wà tí wọ́n sì lè bára wọn ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, tá bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀, bẹ̀rẹ̀ látòrí ìràwọ̀ iná àti ìràwọ̀ iyanrìn, wọ́n máa ń lòdì síra wọn lọ́pọ̀ ìgbà. Ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé oníràwọ̀ iná tí ó bá fẹ́ oníràwọ̀ iyanrìn, ìràwọ̀ iná yìí tí ó bá ń jó, ìyún tí inú rẹ̀ ò bá dùn sí oníràwọ̀ iyanrìn, a máa ba iṣẹ́ ọwọ́ oníràwọ̀ iyanrìn jẹ́. Bẹ́ẹ̀ sì rèé, kò ní jẹ́ kí ìlọsíwájú bá oníṣẹ́ iyanrìn, nítorí pé kí ni, iná a máa pa èrè oko, a máa ba nǹkan jẹ́ nínú oko nígbà tí a bá gbin nǹkan sí orí ilẹ̀ẹ́lẹ̀. Iná a máa pa oríṣiríṣi nǹkan run bí inú bá bí iná. Wọ́n ní ìjọ́ tí inú bá bí omi ní gbé èèyàn lọ taṣọtaṣọ. Bẹ́ẹ̀ ni, ìjọ́ tí inú bá bí iná, iná àjólé, iná àjókòó, iná ba nǹkan jẹ́. Nǹkan tó jẹ́ wípé ó lè tó 20 ọdún, 30 ọdún káà tó rí túnṣe, iná lè bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí jẹ́ lára àwọn ìdí tí oníràwọ̀ iná kò ṣe lè fẹ́ oníràwọ̀ iyanrìn. Tí oníràwọ̀ iná bá wá fẹ́ oníràwọ̀ iyanrìn, fún àpẹẹrẹ, tá bá ní pé oníràwọ̀ iyanrìn jẹ́ ọkùnrin, ìyẹn ọkọ nínú ilé, iṣẹ́ oníràwọ̀ iná kò ní jẹ́ kí iṣẹ́ oníràwọ̀ iyanrìn kó yọ. Níbi bẹ́ẹ̀ láti máa ṣe alábàápàdé, láti máa ṣe irú àwọn àkíyèsí wípé oníràwọ̀ ilẹ̀ tó jẹ́ ọkùnrin yìí, iyanrìn yìí, kò ní rí ìlọsíwájú tó tọ̀nà àbí ìlọsíwájú tí ó yè kooro gẹ́gẹ́ bí ọkọ nínú ilé. Èyí á sì máa fa gbọ́n mi sí omi òtó nínú ọ̀dẹ̀dẹ̀, nítorí pé àṣà Yorùbá ti fi lélẹ̀ wípé lẹ́yìn tí ọkọ àti ìyàwó bá ti fẹ́ra wọn, kódà gan kí wọ́n tó fẹ́ra wọn sínú ilé, ọkọ ni olówó orí aya. Nítorí pé ọkọ ni olówó orí aya, ó ní láti pèsè jíjẹ mímu, ó ní láti sanwó ilé, ó ní láti sanwó iléèwé, ó ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá tó ní ṣe pẹ̀lú owó níná nínú ilé. Ká wá ní wípé ìyàwó jẹ́ oníràwọ̀ iná, ọkọ wa jẹ́ oníràwọ̀ iyanrìn. Ó ṣeé ṣe kí ọwọ́ ọkọ yìí kó má lè tẹnu, ó ṣeé ṣe kí òkèlè rẹ̀ má lè dùnbẹ̀, nítorí pé kí ni, ìràwọ̀ ẹni tí ó fẹ́ ó yàtọ̀ sí ohun tí ó yẹ kó fẹ́, nítorí pé kí ni, ìràwọ̀ àwọn méjèèjì ò lè jọ ṣiṣẹ́ papọ̀. Bẹ́ẹ̀ ni, tí ìràwọ̀ ọkùnrin bá jẹ́ ìràwọ̀ iná, tí tobìnrin jẹ́ ti iyanrìn, ó tún ṣeé ṣe kí wọ́n má tún lè fẹ́ra wọn. Ó ṣeé ṣe kí wọ́n tún fẹ́ra wọn. Ọ̀nà bákan méjì ni. Bẹ́ẹ̀ ni, ìdí ni wípé wọ́n lè má tètè fojú sí wọn lára wípé
nítorí pé kí ni ọkọ òun ni yóò máa ṣe ọkọ nínú ilé, òun ni yóò máa pèsè jíjẹ mímu nínú ilé. Bí ìyàwó tiẹ̀ ní owó tó tó owó tí ò ṣe dáadáa tó nínú iṣẹ́ rẹ̀, ọkọ á máa gbọ́n bùkátà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tó bá jẹ́ pé ìyàwó ló jẹ́ oníràwọ̀ iná, àwọn obìnrin wọn ò bá ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lọ́wọ́, mílíọ̀nù lọ́nà mílíọ̀nù lọ́pọ̀lọpọ̀ yanturu lọ́wọ́, owó obìnrin ní í ṣe. Nígbà tó sì jẹ́ pé owó ọkùnrin ńkọ́ ti gbogbo ará ilé ni. Fún ìdí èyí, ó ṣeé ṣe kí oníràwọ̀ iná tó jẹ́ ọkùnrin kó fẹ́ oníràwọ̀ iyanrìn tó jẹ́ obìnrin. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó wà lẹ́yìn ohun tí ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àṣírí yìí tó ní ṣe pẹ̀lú ìràwọ̀. Irú ìràwọ̀ wo òun ni tiẹ̀? Nínú ibi àká àríwísí, ẹ máa kàn sí mi láti béèrè irú ìràwọ̀ wo ni ẹ̀yin ń ṣe. Bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ irú ìràwọ̀ tí ẹ̀yin ń ṣe, nínú ìbéèrè yín ẹ máa fi àsìkò àti déètì ìgbà tí a bí yín ẹ máa fi ṣọwọ́ sí mi. Ìyẹn ni wọ́n fi máa sọ irú ìràwọ̀ tí ẹnì kọ̀ọ̀kan yín jẹ́. Èyí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ni a ó máa mẹ́nubà lórí ètò yìí bí wọ́n ti máa jù wá sí orí afẹ́fẹ́ lóòrèkóòrè. Mọ irú ìràwọ̀ rẹ. Lẹ́yìn tó o bá ti ṣe ìwádìí genotype, bóyá ẹni yìí tẹ́ ẹ bá fẹ́ra yín, ẹ máa lè bímọ tẹ́ ò ní bí àbíkú, tẹ́ ò máa bí àbíyè. Àwọn kejì tí èèyàn tún gbọ́dọ̀ ṣe ni kí ó ṣèwádìí irú ìràwọ̀ ẹni tí òun fẹ́ sọ́nà, kó má bàa kábàámọ̀ lẹ́yìn wá ọ̀la. Mo wí èyí ná, tó bá tó dọjọ́ mi ọjọ́ rẹ̀, ẹ tún máa bá mi pàdé. Mo ní ìwọ̀n kúkú ṣẹ́rí wálé ọjà rẹ̀, bẹ́ẹ̀ ni èmi ní kọ̀ǹgọ́rọ̀ àwítijọ́ fọmọdé bàbá sọtìrònú fágbà. Pèdèpèdè bí ẹni láyìn, pèdèpèdè bí ẹni ń jẹ̀kọ àti àkàrà lórí ìtàkùn àṣírí. Bẹ́ẹ̀ ni àṣírí pẹ̀lú àníyàn, ọmọ ìyá kan náà ni wá. Gbogbo òkè tá a bá ń gùn, a ó máa bọ́lẹ̀ dáadáa, bẹ́ẹ̀ ni a ó máa sọ dáadáa. Mo rí yín náà, ire o, ó dìgbà.